Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣeyín lọ́ba gbẹ̀ngà fún àánú àti ojúrere ńlá láti àrígbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù keje. Àdúpẹ́ nítorí pé ire ìbùkún ìtẹ̀síwájú ìgbéga yóò rú wá fún wa lénìí. Ọ̀rọ̀ tí a ò gbọ́ lénìí bó bá gbé tí ọ̀tún wa wọlé kò ní gbà tòsí jáde, ẹ ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 16 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé pa àwọn ìtọ́ni Ọlọ́run mọ́. Pa àwọn ìtọ́ni Ọlọ́run mọ́. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Ìwé òwe orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Gba ẹ̀kọ́ mi, kì í sì ṣe fàdákà, sì gba ìmọ̀ ju wúrà àṣàyàn lọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé ọba kejì orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá. Ìwé àwọn ọba kejì orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá. Ṣùgbọ́n a ó ṣe pépèpé nítorí àkókò àti ọ̀bánidọ́rẹ̀ẹ́. Ǹjẹ́ Námánì olórí ogun ọba Síríà jẹ́ ènìyàn ńlá níwájú olúwa rẹ̀ àti ọlọ́lá, nítorí nípa rẹ̀ ni olúwa ti fi ìṣẹ́gun fún Síríà. Òun sì jẹ́ alágbára akọni ọkùnrin, ṣùgbọ́n adẹ́tẹ̀ ni. Ìkẹta, òun sì wí fún ìyá rẹ̀ pé olúwa mi ìbá wà níwájú wòlíì tí ń bẹ ní Samaria nítòótọ́, òun ìbá wò ó sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. Ìkẹfà, òun sì mú ìwé náà tọ̀ ọba Ísírẹ́lì wá wípé, ǹjẹ́ nísinsìnyí nígbà tí ìwé yìí bá dé ọ̀dọ̀ rẹ, kíyèsí èmi rán Námánì ìránṣẹ́ mi sí ọ, kí ìwọ kí o lè wò ó sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. Ìkeje, ó sì ṣe nígbà tí ọba Ísírẹ́lì ka ìwé náà tán, ó sì fa aṣọ rẹ̀ ya, ó wípé, èmi ha ṣe Ọlọ́run láti pa àti láti sọ di ààyè bí, tí eléyìí fi ránṣẹ́ sí mi láti ṣe àwòtán ènìyàn kan kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. Nítorí náà ẹ rò ó wò ó, mo bẹ̀ yín kí ẹ sì wò ó bí ó ti ń wá mi ní ìjà báyìí o. Ó sì ṣe ìkẹjọ, ó sì ṣe nígbà tí Èlíṣà ènìyàn Ọlọ́run gbọ́ pé ọba Ísírẹ́lì fa aṣọ rẹ̀ ya, ó sì ránṣẹ́ sí ọba wípé, èéṣe tí ìwọ fi fa aṣọ rẹ̀ ya? Jẹ́ kí ó tọ̀ mí wá nísinsìnyí, òun yóò sì mọ̀ pé wòlíì kan bẹ ní Ísírẹ́lì. Ìkẹwàá, Èlíṣà sì rán ìránṣẹ́ kan sí i wípé, lọ kí o sì wẹ̀ ní Jọ́dánì ní ìgbà 7, ẹran ara rẹ yóò sì túbọ̀ sípò fún ọ, ìwọ yóò sì mọ́. Ìkẹtàlá, àwọn ìránṣẹ́ rẹ̀ sì súnmọ́, wọ́n sì bá a sọ̀rọ̀. Wọ́n sì wípé, bàbá mi wòlíì bá sọ fún ọ pé kí o ṣe ńlá kan, ìwọ kì í bá ti ṣe bẹ́ẹ̀ bí? Mélòó nígbà tí ó wí fún ọ pé wẹ̀ kí o sì mọ́. Nígbà náà ni ó sì sọ̀kalẹ̀, ó sì ti ara rẹ̀ bọ inú omi Jọ́dánì ní ìgbà 7, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run. Ẹran ara rẹ̀ sì túbọ̀ padà bọ̀ gẹ́gẹ́ bí ẹran ara ọmọ kékeré, òun sì mọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkeje. Opó ọ̀kan nínú àwọn ọmọ wòlíì ó wà nínú ìgbèsè. Àwọn tó jẹ ní gbèsè sọ fún un pé àwọn yóò gba àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú tí ó bá kọ̀ láti san gbèsè náà. Ó sáré tọ̀ Èlíṣà lọ fún ìrànlọ́wọ́. Ìránṣẹ́ Ọlọ́run sì wí fún un pé ó fún ní ìtọ́ni tó jọ pé kò mú ọgbọ́n wá. Ó sọ fún un pé kí ó yá àwọn ìkòkò òfo lọ́dọ̀ àwọn ará àdúgbò rẹ̀, kí ó sì da ìgò òróró kékeré tí ó ní sínú wọn lọ́nà ìyanu. Gbogbo ìkòkò òfo náà ni ó kún fún òróró. Ní ọ̀pọ̀ ìgbà àwọn ìtọ́ni Ọlọ́run lè jọ pé kò mú ọgbọ́n dání, ṣùgbọ́n tí o bá kàn lè pa wọ́n mọ́, ìwọ yóò ní ìrírí ìyanu. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, olórí gbogbogbò ti ìjọ ìràpadà bàbá mi nínú Olúwa, bàbá Josiah Akíndayọ̀mí, sọ fún gbogbo òṣìṣẹ́ ìjọ ní ibi ìpàdé kan pé ìjọ nílò ohun kan tó tóbi tí a sì gbọ́dọ̀ yanjú kí ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó fi kún un pé kí gbogbo òṣìṣẹ́ kó lọ palẹ̀ gbogbo owó tó wà nínú ilé ìfowópamọ́ wọn o, kí wọ́n sì kó wọn wá sí ìjọ ní ọjọ́ ìsinmi tó ń bọ̀. Èmi àti ìyàwó mi ṣe bẹ́ẹ̀ o, a sì tú gbogbo àpò òṣùwọ̀n wa ní ilé ìfowópamọ́. A sì kó owó náà lọ sí ilé ìjọsìn. Ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé, bàbá sọ pé
ohun tí ìjọ nílò ti yanjú o. Wọ́n sì béèrè pé ènìyàn mélòó ló ti àpò òṣùwọ̀n rẹ̀ ní ilé ìfowópamọ́. Èmi àti aya mi nawọ́ sókè. Nígbà tí mo wò yíká, kò sí ẹlòmíràn tí ó nawọ́ rẹ̀ sókè. Mo bẹ̀rẹ̀ sí ní rò nínú ọkàn mi pé ó dàbí wípé mo ti ya wèrè báyìí. Mo ti wá gba wèrè mẹ́sìn. Lẹ́yìn náà mo gbọ́ tí Olúwa sọ pé, ọmọ, o kò ya wèrè. Mò ń pèsè rẹ sílẹ̀ torí nígbà tí mo bá mú ọ lọ sí ibi gíga tí mo pinnu láti mú ọ lọ, ẹnikẹ́ni kò ní lè fi ẹ̀sùn kàn mí pé mo ṣojú ṣáájú. Kì í sábà rọrùn láti pa ìtọ́ni Ọlọ́run mọ́. Ẹ̀wẹ̀, tí o bá gbìyànjú láti gbọ́ràn, ìwọ yóò jẹ àwọn èrè tó yàtọ̀. Nínú Bíbélì kíkà wa tòní, Námánì ará Síríà ó lọ bá Èlíṣà. Ó ń retí ìyanu, ó ń retí pé kí wòlíì kó jáde síta láti gbé ọwọ́ lé òun. Ṣùgbọ́n Èlíṣà rán iṣẹ́ sí pẹ̀lú ìtọ́ni kékeré. Lọ wẹ̀ nínú odò Jọ́dánì ní ìgbà 7. Níwọ̀n ìgbà tí ó ti ń jiyàn pẹ̀lú ìtọ́ni náà, ó jẹ́ adẹ́tẹ̀ síbẹ̀ o. Ṣùgbọ́n ẹ̀wẹ̀, ní kété tí ó gbọ́ràn sí ìtọ́ni náà, ara rẹ̀ yá o. Àwọ̀ rẹ̀ sì dàbí ti ọmọ tuntun. Olùfẹ́, Ọlọ́run fẹ́ ní ìgbà gbogbo láti fún ọ ní ìyanu kan, ṣùgbọ́n o gbọ́dọ̀ gbọ́ràn sí ìtọ́ni rẹ̀ kódà nígbà tí wọ́n jọ pé kò mú ọgbọ́n wá. Kókó àdúrà: ìgbọ́ràn sí àwọn ìtọ́ni Ọlọ́run ó máa ń bí oríṣiríṣi àwọn iṣẹ́ ìyanu àti àlùyọ. Ìjà sọ pé, bàbá mi, Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí gbogbo àwọn ìtọ́ni tí o ní fún mi, kí n lè rí àlùyọ àti àwọn iṣẹ́ ìyanu gbà ní ọwọ́ rẹ. Fún mi ní oore ọ̀fẹ́ ńláńlá kí n lè tẹ̀lé gbogbo àwọn ìtọ́ni tí o ní fún mi. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.